Daddy, ẹ káàsán sà. Ẹ rẹ sà. Ẹ kújọ́ méjì, ẹ kújọ́ mẹ́ta. Ẹ rẹ sà, bó níṣẹ́? Ẹ lẹ́ o. Yes sà. Ẹ ṣe aago mi ti rẹ́dì sà. Láti jẹta tí mo ti sọ pé yóò ṣe tán, òun náà ló ti ṣe tán. Mi ò mọ̀. Ó ti wà nílẹ̀. Ẹ ṣeun sà. Ẹ jẹ́ n bá yín sẹ́ẹ̀tì rẹ̀. All right sà. Ẹ gbà, ẹ yẹ̀ wò. Ẹ ṣeun sà. Ẹ ti sọ fún ẹnìkejì yín kó ní òsùn mọ́ wa, àbí ń bá wa jà ni? Ẹnì kejì mi kẹ̀. Èmi nìkan mo wà. Wọ́n ṣe máa máa parọ́ fún yín ni. Alẹ́mi nìkan ni mo wá. Ẹ̀dùn tẹ́ ń bá ń lọ, kò dàbí ìgbà tí ẹ̀yin méjì ń lọ, tẹ́ mọ gbúrò ẹsẹ̀ lẹ́yìn bẹ́ẹ̀ máa ń lọ. Ó máa ń ṣèyàn bẹ́ẹ̀ lẹ́yìn kankan sà, àbí? Ẹ dákun ẹ má bínú o, ẹ má sọ pé béèrè mi pọ̀ o. Tẹ́ bá ń jàgùdùn fún àṣeyọrí, tẹ́ ń lọ sókè lọ sódò tó wá kù díẹ̀ kí àṣeyọrí wọn ó dé, ẹ má ṣe bí ẹ ń bá ìjákulẹ̀ pàdé.
ọrọ̀ ajé. Tító pẹ̀lẹ́ àbọ̀ àwárí nǹkan o mo ṣẹ̀ṣẹ̀ ń rò ó wípé lópin ọ̀sẹ̀ yìí ni màá wá wo àlàáfíà wa àti àwọn ọmọ ẹ ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ó ti dá báyìí náà èmi náà ti ẹ̀ fi yún un náà ṣẹ̀ jáde àbí kí ló tún kù lẹ́yìn 40 ọjọ́. sáyé ọ̀wà ní bua ṣé wọn ò ní sọ̀rọ̀ sí wa opó tí ìyẹ kó jáde dípò tí ó rìnrìn àjò. ẹ wò ẹ fi yún un lẹ́ọ̀járe ẹni tó bá sọ pé ikú Àdìgún ò dùn mí ó ń fi náà lu ọkọ rẹ̀ pa kó wá mọ bí ti ń rí lára. àwa gbà mí kí ló mú. kò tiẹ̀ yé mi kò yé mi. pẹ̀lẹ́. bí ti ń bì mí. pẹ̀lẹ́. Ọláríkẹ́ kí ló fa gbogbo bó ṣe ń bì yìí torí Ọlọ́run Tító abọ́ òwò àgbà mi ni gbogbo ara ọmọ ìmọ̀ ti ṣẹ́ funfun wojú ẹ̀ wo ọwọ́ ẹ̀. Màámi kò sí nǹkan kan ó dàbí pé bá tí mo jẹ lálẹ́ àná yẹn ó ti bàjẹ́ òun ló mọ́kàn rìn mí. Ọláríkẹ́ ṣé ó ṣe ń jẹ ẹ̀bà àná ni ẹ̀bà tó jẹ lánàá ló wá mú kí òye ó máa kọ́ ẹ kó lọ́mọ bì ló sì mú gbogbo ojú rẹ yìí kó funfun bí eléyìí ló mú ọwọ́ rẹ yìí tó fi funfun bí eléyìí. Ọláríkẹ́ sọ fún mi o ṣé kìí ṣe pé o ti lóyún? Ọláríkẹ́ sọ fún mi lẹ́rọ̀ o ti lóyún ṣé o ti lóyún ni? Morogo ẹ̀gbọ́n mi. Ọláríkẹ́ ti bá tèmi jẹ́. ẹni sùúrù ẹ̀gbọ́n mi. tó tí mo ṣe yíwo ṣe wàhálà lórí Ọláríkẹ́ gbogbo ohun tí mo ní nípa ni mo ń sá lórí Ọláríkẹ́ gbogbo ohun tí mo ní lágbára tó wà ní kápá mi kí Ọláríkẹ́ má lè wo bí kíbi ni mo ń ṣe lórí ẹ. ẹ wo ẹ̀gbọ́n mi. ó ti dojú tì mí. òpin èèwọ̀ rúru káwa rúru o ẹni sùúrù o ibi tọ́rọ̀ dé dúró báyìí ní ìsìn sùúrù ló gbà o ẹni sùúrù o. torí kọ́nà orí ọmọ sì di irú ìró ń ború aṣọ alágẹmọ ló mú mi kí n máa ṣe wàhálà lórí Ọláríkẹ́ ẹ̀wọ̀n tó Ọláríkẹ́ ṣe fún mi báyìí. ẹ̀gbọ́n mi àní ẹni sùúrù. ọ̀rọ̀ mi ti wá di òun tí ìyá gbọ̀n ìdánwò mi ràn. ẹ̀gbọ́n mi ẹ ti mọ̀rọ̀ ìdúbò ti yẹ lọ àní ẹni sùúrù ẹni sùúrù. àmọ́ bí n bá ní sùúrù nǹkan ohun tó kúkú fẹ́ ṣe ó ti ṣe kò nílò kí mo fẹ́ nà fún nísì ìtí ọ̀nà níbẹ̀ lára rẹ̀ kò sí tí mo fẹ́ fi nínà rẹ̀ ṣe mọ́. àǹtí mi ibi tọ́rọ̀ dé dúró yìí ó ti gba ká ẹni sùúrù o. kí ni mo tún fẹ́ ṣe mo ní kí n gbọ́ òròmọdìẹ rẹ̀ lọ́wọ́ ikú àfìgbà tó mórí ilé àkìtàn lọ rèé jẹ́ títí tó fi pàdé àṣà ó ti bọ́ sọ́wọ́ ikú kò sí ohun tí mo lè ṣe o ṣùgbọ́n jẹ́ kí n sọ kí nìkan fún ọ mo sọ inú mi fún ọ báyìí pé kì í ṣe ojú mi ló fi bí ọmọ tó wà nínú rẹ. àǹtí mi láyé bẹ́ẹ̀ ni èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ẹ ṣé ojú mi kọ́ ló fi bí ọmọ tó wà nínú ẹ. ìwọ ìka ọmọ yìí nínú ìtìjú àti ìnira ní ìwọ àti ọmọ ìbànújẹ́ tó wà nípò rẹ lè fi ń lo ìgbésí ayé yín. àǹtí mi. èmi mo sọ bẹ́ẹ̀ fún ẹ èyí tí mo ṣe ni.
Kí ló dé? Sí, ìtọ́wà! Ẹ gbà mí, bá ń gbé, kí ló dé? Rí ìkẹ́ pẹ̀lẹ́, ẹ̀yin ọmọ yìí. Rí ìkẹ́, àní kí ló dé? Kí ló ṣẹlẹ̀? Kúnlé ti bà tèmi jẹ́. Kúnlé, ọkọ ẹ̀. Kí la fẹ́ ṣe pẹ̀lú àwọn ọkùnrin yìí o? Ẹ̀yin Bíọ́dún, lọ bẹ́gbọ́n yín bomi tí ó tiẹ̀ kọ́kọ́ mu ná kọ́kàn rẹ̀ ń balẹ̀. Ìwọ lọ bu omi sínú ike tó bá tóbi tí ẹ̀gbọ́n yóò tọ́jú sí. Àwọn ọkùnrin ò mọ̀ lójú àánú o. Ṣé ọmọbìnrin tí ó ẹ̀ṣẹ̀ pàdánù ìyá rẹ̀ tó sì mọ̀ pé kò ní bàbá tẹ́lẹ̀ ṣé ló yẹ kó máa bá jà? Àjà ó sọkùnrin nígbà tààrà owó ilé sọ ni láàárọ̀ yìí ni bàbá onílé lé mi síta ó fún ẹrù mi síta. Èló lẹ jẹ? Owó oṣù mélòó lẹ jẹ? Ọdún kan ni àǹtí mi. Ọdún kan. Ó ti tó gbà òtọkọ rẹ ti kúrò ní. Àǹtí mi ó ti tó oṣù méjì báyìí. Oṣù méjì? Ṣé bí a jọ ṣe ìsìnkú àǹtí mi ni? Láti ẹ̀yìn ìgbà náà ló ti sá kúrò lé. Ó wá wòran pọ̀ o. Ó bá tètè fọ̀rọ̀ ètò mi létí. Ó bá tètè fọ̀rọ̀ ètò mi létí. Mi jẹjẹ mọ bó ti sá lọ ni. Wo ó ti tó ọkùnrin ò mọ̀ lójú àánú o. Eyín ò lé mi ò fẹ́ o. Eyín ò ní mi ò fẹ́ o. Bọ́jú ẹ ọmọ mi kéde bá ní ká yẹrí ọ̀nà àbáyọ ńlọ́kùtà wà ó ti ṣẹlẹ̀ náà. Wo nǹkan ilé ni ilé ẹ ó dúró ń bí títí tọkọ rí ó fi dé mo mọ̀ pé yóò kúkú wá ṣùgbọ́n gbà tó bá wá dé yóò mọ̀ gbọ́rọ̀ lẹ́nu mi o. Ẹ̀yin Bíọ́dún lọ gbómi ẹ̀bà kaná kẹ́ ẹ tẹ̀bà fún ẹ̀gbọ́n yín sí ọbẹ̀ díẹ̀ tó kù nílé. Bọ́jú ẹ ọ̀rọ̀ ti ṣẹlẹ̀ náà o ọ̀nà àbáyọ lókùtà máa wà o. Ọkùnrin àti obìnrin bá ti máa fẹ́ra. Èyí tó kọjọ́ mẹ́ta o. Ẹ káàsán sà. Yes sir. Yes sir. All right. Ọmọ dáadáa. Kí ló dé? Ṣé lálejò kankan ni? Gbọ́ kìtàn. Ṣé oúnjẹ ni ká lọ gbé wá bí ẹlẹ́rìndòdò ló dẹ̀ máa mú? Ó ti mọ̀ mí ẹ̀ má ṣe yọnu. Bí o mú kankan. Ṣé ń gbọ́ bẹ́ẹ̀ yẹn? Kẹ́ ẹ tó dé bí yìí nísìn ni mo ti ń rọ̀ tí mò ń bẹ̀ pé kí díẹ̀ jẹ́ nǹkan kan ó dẹ̀ ń tijú. Tijú kẹ̀ mọ́mì mi ò tijú o mi ò yà tún ṣàlejò lóyún mọ́. Ìyẹn ò wá ní kó o má lè mẹ́lẹ́rìn dòdò. Bẹ́ẹ̀ ni dáàdì mo ti promise wọn pé mi ò ní pẹ́ padà sílé. Okay, all right. Well, mo rò pé ẹ ń gbáradì dáadáa ìwọ àti ìyàwó ẹ. Bẹ́ẹ̀ni sir. I mean your final exam. Ẹ ṣì ń kọ eré àsárelé o. Ẹ ṣeun sir.
ẹ má ṣe méjì pa tiwa àtèmi àti Tọ́lá àwọn oníjà yín kulẹ̀. ọmọ dáadáa tiẹ̀ ni àfẹ́sọ́nà ọmọ yín àbí mo parọ́ kì í tán. Ó sì mọ̀ mi. Ẹ ṣe mà. ọmọ dáadáa ni. mọ́mí mi kì í ṣe ọmọ dáadáa àbí. ẹ máa gbọ́rọ̀. ṣé mo sọ pé ọmọ burúkú ni ẹ báyìí òjòwú ni ẹ ọ̀dà Tọ́lá náà ọmọ gidi sán ní dájú àbí. ọmọ gidi ni well ẹ kàn jẹ́ kí n sáré advice yín mo fẹ́ kẹ́ ẹ súnmọ́ Ọlọ́run dáadáa kẹ́ ẹ ní ìbẹ̀rù Ọlọ́run nínú ayé yín kẹ́ ẹ má bàa máa gbé nínú ẹ̀ṣẹ̀. Ẹ ṣeun sá. àti gbọ́ dádì. all right. dádì mọ́mí Èkìtàn ní kí n wá ká lọ sílé àwọn ó mà ní mọ́mí òun fẹ́ rí mi. Kìtàn má bínú jàre má dá lóhùn o ṣé o ti gbàgbé ibi tá a lá àbí dádì kí lẹ́ni mo sọ ẹ wọ́n mọ̀ yìí. mọ́mí ẹ má bínú mo ti gbàgbé ni. ṣé ẹ rí nǹkan báyìí ọmọlé ìwé Kìtàn má bínú jàre sórí àbúrò màmá ẹ ló má pẹ́ẹ́tì ẹ̀ adẹ̀jọ́jọ́ fẹ́ lọ mi ká lọ kì í sílé sọ fún àwọn ọmọ mi jọ àwa rí wọn some other time. It's all right. Kìtàn dáàbì Tọ́lá. Kìtàn. Yé, ayé mi ti bàjẹ́. A ní o má máa sọ̀sọ̀kùsọ sára ẹ̀ mọ́ àlá lásán ló ń là. Eléyìí ju àlá lọ máa mi. Gbogbo tó ti ṣẹlẹ̀ tí mo tún fi lálà kò yé mi mọ́ o. Wo kò sí nítọ́jú òrírí o mi ìrírú eléyìí àkànfí ń dẹ́rù bọ́ lọ́rọ̀ ni kò wá yẹ kó lé débi pé ó wá ń ronú pé o fẹ́ gbẹ̀mí ara ẹ̀ torí ẹni tó bá ti kú ní tiẹ̀ ti tán ẹni tó bá ṣì wà láàyè ìnìrètí wà fún. Ṣé èyí ṣì wà ṣá? Mo wọ ẹ̀yìn mi ò máa mi ò rí àṣeyọrí kan tí mo lè tọ́ka sí pé mo ṣe. Mo sọ àfẹ́sọ́nà ìyàwó mi nù. Ẹ̀mí káwọn gbádádì létí. Àfi bí ẹni pé ẹnìkan ń gbé inú mi tó gbé wá mi sókè tó gbádádì. Ìdánwò kan ló kù kí n ṣe àṣeyọrí yunifásitì. Mo ti ṣiṣẹ́ òun dáadáa o. Kí ló dé tí mo tún fi ń gbàwé níwèé dàkọ? Wo àìrírú eléyìí ẹ̀rù la fi ń dábọ̀ lọ́rùn o. Gbogbo tètò sì ń sọ ìjọ léèyàn ló yẹ kó máa sọ bẹ́ẹ̀. O ò sì kì í ṣọ̀lẹ. Wo tánà ẹni ò bá sùn à máa mójútó èmi ni o kọ́lá ò lè bà dáa. O gbọ́. Mo tún ṣí save manager mo tún jí owó ó ká mi mọ́ ibẹ̀ mi ò tilẹ̀ bẹ̀rù ṣe ni mo tún kó owó sí i láti inú save manager sáré lọ pé àwọn yòókù tí àjọ ń ṣiṣẹ́ wa kò tilẹ̀ jọ mí lójú ńṣe ni mò ń kó owó tí mò ń kó lọ. Ẹ̀yin ò mọ iye tí ẹ fi ara gbà kí tó máa sùn ẹ̀wọ̀n lẹ́yìn ẹ̀yìn mo wáṣẹ́ títí tí mi ò ríṣẹ́ ẹ̀yin lẹ tún rí ọkàn tó fún mi ní lẹ́tà lọ fún ọ̀rẹ́ láti ṣe interview fún iṣẹ́ ẹ mọ̀ tó ṣẹlẹ̀ sí mi gbà.
aago mo rí wípé àfi kí n tètè wá ọkọ̀ ìgboro wọ̀ kí n padà wá mechanic tí yóò ṣe ọkọ̀ wá. Mo kúkú wọ taxi ṣùgbọ́n ṣe ni wàhálà tún ń tẹ̀lé mi. Onítaxi ní òun ò lè gba 50 naira nítorí 100 naira lòun pè fún èrò kó tó wọlé. Èrò náà takú jálẹ̀ pé 50 naira lòun yóò san. Onítaxi bá lórí ọkọ̀ padà. Ó ní òun yóò gbé èrò padà sí ibi tí òun ti gbé. Báyìí àkókò ti lọ tán. Mo pe onítaxi kó fi yẹ̀tẹ̀ mi wípé òun ò fún ní 50 naira tí ó kù kí èrò fi pé. Ó yarí kanlẹ̀. Ó ní tí ojú bá ń kan mi kí n sọ̀kalẹ̀ wọ ọkọ̀ mi. Mo bá sì sọ̀kalẹ̀. Ọ̀kadà gbé mi dé ilé iṣẹ́ ọ̀hún lóòótọ́ ṣùgbọ́n mo ti pẹ́ jù. Ẹ káàsán. Ẹ jọ̀ọ́ mo wá fún interview. Lásìkò yìí a ti parí interview látàárọ̀ lásìkò ló yẹ kẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ máa bọ̀ fún interview. Ẹ jọ̀ọ́ mọ́tò tí mo wọ̀ ló ní problem. Mo ní kẹ́ ẹ máa lọ ẹjọ́ ẹ bọ́ síta mo busy ẹ máa lọ a ti parí interview. Akọ̀wé ò tilẹ̀ fẹ́ jẹ́ kí n wọlé ṣùgbọ́n Ọlọ́run rán ọ̀gá ilé iṣẹ́ sí mi. Ó gbọ́ ní yàrá rẹ̀ tí mo ti ń bẹ akọ̀wé rẹ̀ tí onítọ̀hún sì ń yarí wípé mo ti pẹ́. Ó bá ní kí akọ̀wé ó jẹ́ kí n wọlé. Ọwọ́ kan kúkú lọkùnrin náà ìbá gbà mí síṣẹ́ ṣùgbọ́n ó béèrè àwọn ìwé mi lọ̀rọ̀ bá pèsè jẹ́. Mo wá wọn tí o. Àṣé níbi tí mo ti ń kánjú mi ò gbé àpamọ́wọ́ tí mo kó wọn sí kúrò nínú taxi. Di òní yìí mi ò rí wọn mọ́. Aládé àrò nǹkan ò fara rọ́ nítòótọ́ àmọ́ ẹni tó bá mọ inú rò ní ọmọ pé dá ṣebí wọn nìyí ibi ọmọ pa ẹ bẹ́ẹ̀ ó sì dá pé ọ̀pọ̀lọpọ̀ ló wà ń gbòòrò tó jẹ́ pé àti irú jẹjẹ báyìí ogun ni ọ̀pọ̀ ló fọ́jú ọ̀pọ̀ ló yarọ síbẹ̀síbẹ̀ wọn ò mọ̀ sọ pé wọ́n para wọn ìwọ sì nírètí ṣebí gbogbo nǹkan tí mo ní títa náà ni ó padà jẹ bí ó ṣe wọ àfi bó bá ya bara múre jẹ lókù àwọn ẹ̀gbọ́n rẹ àwọn ti gbógun tiwọn nígbà kálukú ti bọ́kọ rẹ̀ lọ tán ti wà ń lu òyìnbó o tún mọ̀ dúpẹ́ àfi bó bá fẹ́ gbẹ̀ṣẹ̀ ló kù o. ẹ̀ṣẹ̀ ẹ̀yin lẹ tún sọ̀rọ̀ báyìí màmí agbóyúlógún fìrà ìfóṣìta ṣe bẹ́ẹ̀ lẹ́yìn fìyàn kọ́ láti kékeré. n ò ní kó gbójúlógún o mo kàn ń ṣàlàyé ọ̀rọ̀ fún ọ wípé ìrètí ṣì wà tí ẹ sàn ju tọ̀pọ̀lọpọ̀ lọ síbẹ̀síbẹ̀ wọn sọ pé wọ́n máa para wọn o. Màámi kò ń ṣẹ̀bi èmi náà gbogbo rẹ̀ kàn sú mi wá náà ni ṣe bẹ́ẹ̀ rántí èèyàn kan tí mo rí lọ́sẹ̀ tó kọjá bàbá aláago bàbá tí mo ní wọ́n ní kí n wá rí wọn tí wọ́n ní wọ́n rí àpẹẹrẹ kan lára mi bàbá tí ó ń sọ fún mi àwọn tó ti ṣẹlẹ̀ sí mi látẹ̀yìnwá. mo rántí. wọ́n júwèé lé wọn fún mi àná ní kí n wá rí wọn kí wọ́n rìnrìn sí ọ̀rọ̀ ayé mi. kí wàá lóde tó lọ lánàá. ó kúkú lọ ṣùgbọ́n ìjákulẹ̀ náà ni wọ́n bá pàdé ńbẹ̀. obìnrin kan tó wà lẹ́gbẹ̀ẹ́ bàbá aláago ló ṣe àlàyé nǹkan tó ṣẹlẹ̀ sí bàbá aláago fún mi. ṣọ́ra ẹ̀ kò jẹ́ kí orí ẹ̀ pé wọ́n ń wọ̀n ẹ̀ kò sọ ara ẹ̀ kò tó ọmọ sọ fún ẹ yẹn o kò sọ ara ẹ̀ gidi gan. ọ̀pọ̀ irọ́ ló pa. torí kí ni. bọ́ọ̀ fún mọ́lẹ̀ lónìí o jáde lé. fàṣọ mi sílẹ̀ fàṣọ tó dì mú ìsílẹ̀. o tí ì wẹ̀rẹ̀ àbí o tí ì wẹ̀rẹ̀ lónìí. màá ṣó ẹ lónìí kò ní màá ṣó ẹ. kí ló fẹ́ ṣe kí ló fẹ́ ṣe o tí ì rí kankan.
ọkọ mi ará àdúgbò ẹ gbà mí ẹ gbà mí nínájọ́ mi ọbalágbó pọ̀pọ̀ mi o ará àdúgbò ọbalágbó pọ̀pọ̀ mi ọbalágbó pọ̀pọ̀ mi lọ́pọ̀. lẹ́nu kan màmí bàbá alágbó ti wà láti mọ̀lẹ́ ọlọ́pàá kí n tó débẹ̀ lánàá ọkọ mi sì ń dá mi lẹ́bi. èwo wà ní tiẹ̀ mẹ́. ọkọ mi sọ fún mi wípé tí kì í bá ṣe pé bàbá alágbó lòun fẹ́ ràn mí lọ́wọ́ ogun tó ṣẹlẹ̀ sí ò ní ṣẹlẹ̀ sí àkóbá lórí. kì í tán ó kúkú lè má rí gẹ́gẹ́ bó ṣe rò torí n tó pamọ́ kedere ni níwájú Ọlọ́run. ṣé ìwọ mọ̀ bóyá alábàámọ̀dá ni bàbá tó ń sọ yìí gan tó jẹ́ pé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yẹn Ọlọ́run kan fi kó ẹyọ ni ju gbogbo ẹ̀ lọ kì í tán ẹ̀ṣẹ̀ ni níwájú Ọlọ́run bóyá kéèyàn gbẹ̀mí ara rẹ̀ tàbí kó gba tẹlòmíì àti pé kì í tán tó bá gbẹ̀mí ara rẹ̀ ta ló fẹ́ kó mọ̀ tọ́jú mi ṣé àwọn ẹ̀gbọ́n rẹ̀ tó ní kálukú ti gbalé ọkọ rẹ̀ jókòó nílùú òyìnbó ṣé àwọn ló fẹ́ kó mọ̀ tọ́jú mi ni kólúwa rẹ̀ wá fàárọ̀ ṣiṣẹ́ ọmọ kó tún wá dàṣálẹ́ kó wá rárí gbẹ̀yìn kì í tán tó bá para rẹ̀ báyìí ta ló fẹ́ kó mọ̀ tọ́jú mi. Màmí ẹ má sọ kún mọ́ ẹ ní fojú sọ fún ọmọ ẹ ti gbọ́ ẹ má sọ kún mọ́ ó dà mí ò para mi mọ́ ẹ ti gbọ́ òtítọ́. Màmí ẹ káàsán. Espa, báwo ni Tolú? Pẹ̀lẹ́ dẹ̀. Mọ́tò dà. Ṣé àní gẹ̀ẹ́tì ká mi fún ọ báyìí? Màmí ẹ fi ọ̀rọ̀ mọ́tò yẹn lẹ̀, ẹ fi sílẹ̀. But kí ló ṣe àbí kò sí ponú ẹ̀ ni? Kò sí nǹkan tó ṣe káà màmí. Mi ò gun káà kankan mọ́ àfi tí máa fi wọ́ra mi rà. Wọ́n ti sọ fún ìná. Kì í tán. Àṣà ní lọ́kànlẹ̀ ká máa fọwọ́ kó mi. Ẹ jọ̀ọ́ yẹ kí n fọ́ kélé. Àtẹ́lẹwọ́ ara ẹni a ní kì í tan ní jẹ. Ó dà pé káà tí mo ń gbé káàkiri ò jẹ́ káwọn èèyàn kó mo ní problems. Mo nílò ìrànlọ́wọ́ seriously. In fact, ọ̀rọ̀ ìrànlọ́wọ́ yẹn gan mo dẹ̀ wá pé ẹ̀ fún. So. Ṣó o rántí ẹnjìníà tó bá mi kọ́ hòtẹ́ẹ̀lì? Ẹnjìníà Bánkọ́lé. Ó tẹ ìrántí dáadáa. Àmọ́ wọn dáadáa. A kàn jókòó nínú hòtẹ́ẹ̀lì lánàá ló bá wọlé wá. Ó ní òun kọjá lọ lòun bá ní kóun wò wá pé ó tójọ́ mẹ́ta o. Ìgbà tí màá rí Bánkọ́lé ti kọjá bẹ́ẹ̀. Àṣeṣẹ́ ńláńlá tó ń gbà lọ́wọ́ federal government ní òjò ráyè àwa oníkékèké mọ́. Mo ṣá sọ̀rọ̀ ẹ̀ fún. Ó wá ní pé kí n bí ẹ léèrè pé bóyá tó bá like construction company. Iṣẹ́ kan wà tí mi ò lè ṣe ni. Báwo mo ṣe lè rí wọn? Ọ̀sán ìgan ló ní kó wá. Ó ti fún mi ń káàdì ẹ̀. Káàdì náà dà. Èyí náà ní kí n wá. Ẹ̀ẹ́dẹ̀ sọ fún mi látànà. Mo gbàgbé ni. Mo gbàgbé nílé lálẹ́ àná. Bí mo ṣe rántí tí mo dẹ̀ rí pé kò ì pẹ́ jù òun náà ló mú mi pè ẹ́ ó lóun máa wà ní ọ́fíìsì ní bíi 4 2 ló ẹ̀ṣẹ̀ kọjá. ẹ kì í ti máa lọ ń gbà yẹn. bóyá kò jẹ́ kí n já ẹ síbẹ̀ kákan drop ẹ. ẹ má tiẹ̀ bọ́dà máa fà lẹ́ máa tètè débẹ̀ ṣẹ gbọ́ ẹ yẹ kí n sáré lọ síbẹ̀. ó dáa. ó dàbọ̀. Kì í tán. Kì í tán. Yes, mommy. Ìwọ yìí ló ṣe ń fọ mọ́tò. Mo fẹ́ jíṣẹ́ kan fáwọn ọ̀gá kí tó máa lọ sí ọ́fíìsì. Tí máa lọ bẹ́ẹ̀ náà máa lọ jókòó kalẹ̀ ni. Ó dáa, a jẹ́ pé èmi ti jáde nìyẹn o. Ó dáa, mommy. Very nice time. Ó ṣe jẹ́ kí ṣìyàn bẹ́ẹ̀ fọ́ tó ń ṣe wàhálà. Mommy, mo ń fi pọwọ́ dà ní ẹ má worry, ṣẹ gbọ́. Tí ẹ gbọ́ náà kì í tán. Mọ́mì. Ṣebí ìwọ sọ wípé o ò lo mọ́tò mọ́ àfi tó bá fowó ẹ̀ rà. Ṣé owó ẹ̀ ló fi ra ilé?
ẹ̀yin lẹ́wọ̀n mọ́ mi at least iṣẹ́ ọ̀bì ló ṣàrà official car ni. a ti jáde. ó dàbọ̀ mọ́ mi. ó ti wọ́n kí wọ́n lè lọ báyìí. all right o ó dàbọ̀. okay. tá a bá gbé báyìí àti báyìí àgbé ní ìpele ní àwọ̀ báyìí. nípele káfà báyìí. ok ó dàbí pé. Well, mo máa ń reason along pẹ̀lú ẹ̀. It's like you always do things very well. Because owó náà ní sà. Kò sí pé ẹni tó bá ti lè sanwó dédé ní. Ẹ kú iṣẹ́ ọ̀gá mi. Ó ti dé. Kì í tán, ó ti yá sáré dé náà. Mo ti dé nìyẹn. Ó ń bò sùn lé mọ́jú. Ó ju ẹ̀mí gan lójú. Owó kù sùn. Mánéjà fún ọ̀nà dá mi lóhùn. Wọ́n lọ́gàá ti pè wọ́n gbé mọ́ bọ̀ wá gbowó lónìí. Èmi ni mo pe Wálé, ọmọ wa náà ni Wálé. Kò sígbà tá a bá ránṣẹ́ sí tí kì í dá wa lóhùn. Àmọ́ orówó ọ̀ǹgbà. Mo rí gbà. Ó yá, ìwọ àti foreman ẹ wá lọ tètè ṣe bí àwọn arábí wọ́n ṣe máa rówó wọn gbà. Ọṣẹ wa kógi kíá. Ó ga jù. Ẹ kálẹ́ ìyá wa o. Ìyá wa. Ẹ kálẹ́ o. Ẹ kálẹ́ mà. Ìwọ ta ni? Ẹ dákun mo wá rí yín fọ́rọ̀ kan pàtàkì ni. Mi ò rojú ìrí. Àti pé báwo lẹ ṣe wọlé? Torí títì ní géètì wa wà. Ṣíṣí ni mo bá bóyá lẹ́nìkan tó ṣì wá ń ta tí ò sí wọlé. Ṣíyán. Ẹni mímọ̀ yín náà sì ni mí o, àdúgbò yìí náà ni mò ń gbé. Mo ti sọ fáwọn ọmọ ìpè tí aago 7 alẹ́ bá ti lù kí wọ́n bá mi ti géètì inú ilé. Ọ̀rọ̀ ara yín náà ni mo sì wá bá yín sọ ìyá wa. Pé kí ni? Gbogbo ń tẹ́ ẹ ṣe fún mi, mo ti dáríjì yín o. Èmi? Bẹ́ẹ̀ni. Ẹ wá gbà mí kalẹ̀, gbogbo wèrè tún wọnú ilé wá bá mi. Ṣùgbọ́n gbogbo eléyìí tẹ́ ṣe fọ́mọ mi ẹ dá a padà o bí bẹ́ẹ̀ kọ́. Ẹ Ṣíyán kì í tán ọ̀rọ̀ mi wá jẹ mọ́ pé kí n gbọ́dẹ́ nù lé. Ẹ dẹ́kun ẹ wá bá ń léwèrè ìjáde ọjà ẹ. Èmi ni ẹ wò mí dáadáa. Ìwọ ta ni? Ṣé o ti wá rí mi dáadáa báyìí? Àwọ̀ aláwọ̀ tí mo gbé wọ̀ tẹ́lẹ̀ òun ni òjò tètè dá mi mọ̀. Yé mo gbé ta ni? Irọ́ ni. Ta ni mò ń wò? Mo gbé yé irọ́ ni yé. Mo ní kó fọmọ mi sílẹ̀ tó o bá fọmọ mi sílẹ̀ wàá kàn jọgbọ́n o mo rí ọ níbi tó wà yẹn ó yá jáde síta wá ń bí. Mami.
Màámi. Kì í tán. Ẹ ṣílẹ̀kùn. Oníkẹ́ ṣílẹ̀kùn. Kì í tán. Ẹ ṣílẹ̀kùn fún mi. Ẹ jókòó, ọ̀rọ̀ wà. Ẹ jókòó. Ṣé kò sí? Ẹ jókòó, màámi. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ó ti ní mi ò ní sọ tí kì bá ṣe pé ọkàn ti ń balẹ̀ báyìí láti ìgbà tí mo ti ń ṣe lọ́dọ̀ ọ̀gá Bánkọ́lé. Màámi. Mo ń gbọ́. Ta ni ìyá tó bí mi lọ́mọ? Irú ìbéèrè wo nìyẹn? Ìbéèrè ni ìbéèrè ń jẹ́. Ìdáhùn ni mo fẹ́. Ṣé tí mo bá bi ẹ́ wípé ǹjẹ́ ọkùnrin ni wọ́n ní àbóbìnrin kí ló máa fi dá mi lóhùn? Ó dá ó yé mi. Kí ló wá dé tẹ́ ẹ lówó tẹ́ ò fi mọ̀ mí? Tí ẹ lọ́lá tẹ́ ò fi mọ̀ mí? Mo lówó mi ò fi mọ̀ ẹ́. Bẹ́ẹ̀ni. Mo lọ́lá mi ò fi mọ̀ ẹ́. Kí ni nǹkan téèyàn ń fi owó àti ọlá ṣe tó ò ní? Ṣé aṣọ ni ò rí wọ̀ ní àbí mọ́tò ló rí gbé jáde? So táwọn ọkùnrin bá ti ń rí aṣọ wọ̀ tó rí ọkọ̀ gbé jáde gbogbo ìṣòro ilé ayé ẹ̀ tán nìyẹn. Ọ̀rọ̀ ẹ yé mi. Ọ̀rọ̀ rẹ yé mi. Ìwọ náà kúkú ṣe rere láyé. Ó mọ̀ pé ẹ̀yin mẹ́ta náà ni mo bí. Ìwọ àtàwọn ẹ̀gbọ́n ẹ̀ obìnrin méjèèjì. Ìgbà táwọn tó rẹ̀ jóbìnrin táwọn mo ti rán àwọn méjèèjì lọ sílùú òyìnbó. Ìgbà yẹn ni wọ́n ti gba ogún tiwọn. Ṣùgbọ́n ìwọ kan ṣoṣo tó jẹ́ ọkùnrin. Ìwọ làrólé. Kí ló tó ń fẹ́? Kí ló dé tí ẹ ò rìn mí náà lọ sílùú òyìnbó? Kí ló dé tí ẹ ò dá mi lókòwò ńgbà tí mi ò tiẹ̀ rí nǹkan ṣe rárá? Ṣórí, ìgbà tá a ti bí ẹ, inefficient ti jáde sí wa. Wípé ọmọdé yìí o, olókìkí ni o, ọlá ẹ̀ máa pọ̀ gan-an. Ṣùgbọ́n kó tó lókìkí, kó sì tó lọ́lá, wàhálà kọ̀ọ̀kan máa wà. Bí wàhálà ẹ̀ bá ṣe wá pọ̀ tó, bẹ́ẹ̀ náà ni òkìkí àti ọlá ẹ̀ bẹ́ẹ̀ ló ṣe máa pọ̀ tó. Àwa gbọ́dọ̀ ràn ẹ́ lọ́wọ́ nígbà tí wàhálà ẹ̀ bá wà ká má bàa dí òkìkí àtọ́lá yẹn lọ́wọ́. Ìdí nìyẹn tí mo fi ń ṣe àwọn ètò yẹ kí n ṣe, tí mo sì fi ń wo àwọn èyí tí ò yẹ kí n ṣe tí mo fi ń wòran. Torí ọmọ ń lòbí gidi fi ń ṣiṣẹ́. Iná kú ó fẹ́ bojú, bọ́gẹ̀dẹ̀ bá kú ìfọmọ ẹ̀rọ pọ̀ kì í tán. Ọkọ mi Àdìó tiẹ̀ náà ni mò ń ṣe gbogbo ẹni tó bá wá ní o ò ní mókè nígbà tí àkókò rẹ bá tó gbogbo irú wọn ni ó rà mọ́lẹ̀ bámúbámú. Àdìó Àrò ọmọ Ògún onírè ọmọ abánijàmọ́jẹ̀bi ẹni. Relax Kitan, relax. Mo kàn fẹ́ béèrè nǹkan kan lọ́wọ́ ẹ ni. Báwo ló ṣe ríṣẹ́ construction wa yìí sí? Ṣé o like ẹ? Bẹ́ẹ̀ sà. O like ẹ? Bẹ́ẹ̀ ni sà. Tó bá ní àǹfààní láti ṣe site supervisor, báwo lè ṣe máa rí? Ọ̀gá, supervisor. Bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ ni supervisor.
ó dà bẹ́ẹ̀ sà. mo ti study ẹ̀ dáadáa mo dẹ̀ ti rí pé lórí pípé ẹ̀dá ni gbogbo bó ṣe ń bá mi darí àwọn òṣìṣẹ́ tí gbogbo iṣẹ́ fi ń lọ ó jọ mí lójú. mo wá wò pé láàárín oṣù mẹ́wàá tó ti wà lọ́dọ̀ mi ó ti mọ àpàdé àti àlùdé iṣẹ́ yìí mo sì ń wò pé tó bá rí iṣẹ́ construction gbà fúnra rẹ̀ wàá ṣe dáadáa. bẹ́ẹ̀ni sà bẹ́ẹ̀ni sà. ok àmọ́ nǹkan kan ló kù mò ń wò pé tó bá rí iṣẹ́ lẹ́yìn odi ò ní fẹ́ fìlú yìí sílẹ̀ láti lọ ṣe. ọ̀gá kò sí ìdíyàn jíde ṣiṣẹ́. ó dẹ lójú. bó tilẹ̀ jẹ́ kó tàǹgòrà kí lè gún mi ṣe tó bá lọ́wọ́ lè fi àárọ̀ jó. tọ́ tí ó bá rí bẹ́ẹ̀. Wálé ni mò ń tẹ́ àti pé yẹn kò dẹ̀ gbé kọ̀ọ̀lẹ̀ ó jọ ń kún drive lọ́wọ́ ni. ohun tó bá ti yá kí ìtún pẹ́ màá fẹ́ kó jẹ́ site supervisor fún project tá a gbà lọ́wọ́ Kwara State Government. àmọ́ file tó ní í ṣe pẹ̀lú iṣẹ́ yìí tí mo gbàgbé sílé òun ni mò ń pe Wálé kó bá mi gbé wá tí ò gbé kọ̀ọ̀lẹ̀ wàá wá kọjá lọ sílé láti lọ gbé fáìlì yẹn wá fún mi. ó dà sá ó dà sá. má jò pẹ́ o. ẹ kí n sáré lọ gbé wá sá. má jò pẹ́ rárá. ẹ ṣeun sá ẹ ṣe sá. ok ẹ sá. ọkọ kìtàn ilé tí mi dùn tó tó lè lọ́sàn-án ẹ jẹ tẹ́tẹ́ ní àbọ̀gà àti ìyàwó lù yìí. bóyá tẹ́tẹ́ bóyá owó èyí tó bá wẹ̀ kò ń méjèèjì. ẹ̀yin lẹ́mọ̀ èyíkéyìí tó bá ṣàwò kò jẹ́ tó bá ṣàtìyọ owó. ó máa yẹ owó. kó o fi mu soft drink. soft drink 500 naira èmi nìkan tán. yes. ọgá ó lágbára o. èmi ni mò ń lọ supervise iṣẹ́ nílọrin. láyéláyé ẹ fẹ́ lọ supervise nílọrin lọ́wọ́ fún mi ní 500 naira àhẹ́dẹ́ wá bá mi bí lẹ́nìí. Àánú. Lẹ́sà o. Ẹ̀ra. Yes sir. Ẹ kú yá mẹ́ta. Yes sir o. Madam ṣe wà nílé. Wọ́n wà nílé. All right. Kódà ẹ ṣeun. Yes sir. Sori ìwọ ohunkóhun tó bá ń tẹ̀lé mi kiri padà lẹ́yìn mi o àṣírí ẹ̀ tútù. Ẹ ń bá mi wí sà. Ọtí mò ń gbìyànjú àti rántí àwọn ọmọdé gbà lọ madam ni. Ẹ ṣe. Ẹ káàsán mà. Ẹ káàsán Mr. Kitan. Yes ma. Ọkọ mi ti pè mí nípa fáìlì tẹ wá fún ẹ fún mi níṣẹ́jú kan kí n lọ gbé wá. Ó dà mà. Báwo ni mo ti fẹ́ ṣe tèmi sí báyìí? Ta ni mo ṣẹ̀? Màámi, ìṣẹ́jú máa ń tán fún wa láti sọ̀rọ̀ ní pẹ́pẹ́ o. Oṣù mẹ́fà ti lọ́nà ọdún méje. Bóyá mo tiẹ̀ ṣe wà nígbà ìgan tiẹ̀ dá. Ẹ̀wọ̀n. Mo ti ráyìn ronú sọ̀rọ̀ ayé mi dáadáa. Ọ̀rọ̀ ayé mi ti ń yé mi sínsìn. Ṣé bẹ́ẹ̀ lẹ sọ fún mi pé wọ́n ní máa rí ìdààmú gan. Ṣùgbọ́n lẹ́yìn ìdààmú, ògo ayé mi á búyọ. Bẹ́ẹ̀ ni wọ́n sọ bẹ́ẹ̀. Wọ́n ti dà. Èmi ti pinnu ọkàn tèmi o. Ibi tó bá rí làbọ̀ ọmọkùnrin. Á borí gbogbo ìdààmú yìí. Ṣé o ti yé yín? Oyin inú àpáta wo èmi jẹ. Mi ò dẹ̀ ní wẹnu àké. Tó bá gbà la máa fún. O má ṣe nǹkan tó máa pa ẹ́ lára. Ẹ fọkàn yín balẹ̀. Èmi ò ṣe nǹkan tó máa pa mí lára. Mi ò tí mọ̀nà tí máa gbé gbà. Ṣùgbọ́n mi ò ní ṣe nǹkan tó máa pa mí lára. Ẹlẹ́dàá mi ṣàánú mi o.
kì í tán kì í tán. má. oúnjẹ tí mo ní kó bá mi fún adìẹ látẹ̀ẹ̀kan ó ní mo bá tó gbé kalẹ̀ kí ló dé. èyí tẹ́ fún lánàá kò tí ì jẹ tàárọ̀ èsì wà ń bẹ̀. wo n tí mo bá fẹ́ ni mo fẹ́ kó bá mi fẹ́ o mo ní kó bá mi fún adìẹ lóúnjẹ òun bá mi jiyàn. màámi mi ò láìkẹ́ ọ ilé adìyẹ jọ̀rọ̀jọ̀rọ̀ báyìí ẹdìyẹ kan ṣoṣo péré ló wà ń bẹ̀ láti ọdún yìí. kò lè yí ọ. ẹbí èkúkú rí sí gbogbo ìtẹ́ ń ṣe màámi mi ò rí sí gbogbo nǹkan tẹ́ ń ṣe yìí. ìwọ wo aláìmọ̀ kan bó tiẹ̀ jẹ́ yọkan ló wà ń bẹ̀ bó jẹ́ ọ̀pọ̀lọpọ̀ adìẹ kókó tí mo mọ̀ ni wípé ibi tí ó wà nù inú ẹ̀wọ̀n ló gbọ́dọ̀ mọ gbé kọ̀ọ̀kan gbọ́dọ̀ kú ni kò yí ọ. àlá àbí wọ̀wọ̀ bọ́ yìí ní problem gan o wọ́n tún bẹ pò lọ́sàn gangan òjò jẹ́kẹ́ mi sùn o. 11011 kì í tún alẹ́ bí oṣù àbí. bẹ́ẹ̀ ni sà. jókòó. ẹ ṣeun sà. fọkàn balẹ̀ o. sórí ìròyìn tí mò ń gbọ́ nípa ẹ dáadáa ni mo ṣe ní kàn pè é wá. sórí ọgbà ẹ̀wọ̀n ń ṣe bí tá a ti fi ìyà jẹ ẹlẹ́ṣẹ̀ ṣùgbọ́n bí tá a ti ń kọ́ ẹlẹ́ṣẹ̀ láti lè kọ́ bá a ṣe ń wùwà láwùjọ torí tó ń bá déta àwọn á lè mọ̀ bọ́n ṣe máa behave. àwọn nǹkan tó dẹ̀ wá wájú mi fi hàn pé gbogbo nǹkan tá a fẹ́ kó kọ́ lọ́gbà ẹ̀wọ̀n yìí ó ti kọ́ ìwọ lè má mọ̀ ṣùgbọ́n mi mọ̀ gẹ́gẹ́ bí alákòóso ọgbà ẹ̀wọ̀n yìí òfin fún mi láṣẹ láti dá ẹnikẹ́ni tí n bá rí pé ó ti kọ́ nǹkan tá a ní kó kọ́ àti wípé ó lè gbé ìgbé ayé àlàáfíà láwùjọ tó bá déta ó fún mi láṣẹ láti dá ẹni ẹ sílẹ̀ tó bá ti lò half ọdún tó yẹ kó lò mo dẹ̀ ní ìdánilójú pé tá a bá dẹ́ sílẹ̀ lẹ́nìí wàá live dáadáa láwùjọ ṣálàyé mi yí ẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni sà. ṣùgbọ́n ọdún kejì ẹ ní bẹ́ẹ̀ ni sà. tá a bá fi máa rí bí ọdún kan àbọ̀ síbí màá recommend ẹ̀wí kan dá ẹlẹ́gbẹ̀ẹ́ kó máa lọ. ẹ ṣeun sà. no don't worry. so bó ṣe ń ṣe ni kó ṣe máa ṣe lọ má yíwà padà o má join àwọn ọmọ tọ́ọ̀tù kan wà ní ọgbà ẹ̀wọ̀n yẹn o. ok officer take him back. ẹ ṣeun sà. ẹ ṣe sà. má worry. ẹ ṣeun sà. 11011 bọ́ síbi olálejò. alákọ̀wé a ní kó play game ìwé ló ń kà bí mọ̀ wọn tó dùn lóní wheelbarrow tó ló ń béèrè wọ kọ́nà kí lẹ́lẹ́ wọn fẹ́ fìwé ṣe wọ́n tó jẹ́ pé ibo ṣe máa lọ ọdún márùn-ún gbà pé bí ni máa fẹ́lẹ̀ sí o má lọ rò pé torí pọ́n ti ní kó wá ọpọ́n ti sún fún ẹ. pásítọ̀ ẹ káàbọ̀ sà. ẹ pẹ̀lẹ́. ẹ rẹ́ sà. ẹ jọ̀ọ́ arákùnrin ṣé ẹ̀yin ni broda Kitan. bẹ́ẹ̀ ni sà. olúwa ṣeun. I appreciate yín gan pásítọ̀ àfi bí ẹni pé torí tèmi lẹ fi gbé ìsọjí wá síbí lánàá ẹ ṣeun. olúwa ló ṣeun olúwa ni ká máa fi ọpẹ́ fún ẹ má bínú pé àráyè bá yín sọ̀rọ̀ lẹ́yìn ìsọjí àná ìdí nìyẹn tá a fi gba àyè lọ́wọ́ àwọn aláṣẹ bíbá yìí wípé a ní ọ̀rọ̀ pàtàkì tá a fẹ́ bá yín sọ ẹ jẹ́ ká gbàdúrà. ẹ ṣeun sà. ní orúkọ Jésù. àmín. bàbá wa àti ọlọ́run wa adúpẹ́ fún ìgbàlà ọkàn arákùnrin olúwa ẹ wá gba ọpẹ́ wa àmín. Kristi ẹ wá gba ẹ̀yìn wa àmín. bàbá gbogbo ohun tó bá jẹ́ bí ìdààmú ní ayé arákùnrin
tí ó lè mú ṣiṣẹ́ nínú ìgbàlà yìí bàbá ẹ má jẹ́ kó ṣẹlẹ̀ sí oore ọ̀fẹ́ àti àánú láti lè tẹ̀síwájú nínú iṣẹ́ ìgbàlà yìí Olúwa ẹ wá fi jíǹkì rẹ̀ bàbá ẹ wá fi jíǹkì rẹ̀ ohun tó nílò nípa ti ara nípa ti ẹ̀mí Ọlọ́run mi ẹ bá mi sọ̀kalẹ̀ sí ohun tí ó jẹ́ bí ìdààmú nínú ayé ẹlẹ́kan sí Ọlọ́run mi bàbá ẹ jẹ́ ká fi bú nínú ayé bàbá kò ní rè ó ti rí bẹ́ẹ̀ ó ní ṣubú ara ó ní ṣubú ẹ̀mí Ọlọ́run á túbọ̀ máa dúró tì ẹ́ ẹ̀jẹ̀ Jésù kó máa rá bàbá nínú ayé ẹ̀ ó ti rí bẹ́ẹ̀ Ọlọ́run mi Jésù Kristi Olúwa wa àmín 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 lórúkọ Jésù. Ẹ pẹ̀lẹ́ Brother Kiton. Ẹ jẹun sà. Ẹ jọ sà. Ẹ wo Brother Kiton ẹ má bínú pé mi ò ní lè ráyè láti lè gbọ́ gbogbo tẹ́ fẹ́ sọ tó pọ̀ mọ́ pé ẹ ní oríṣiríṣi ìbéèrè tẹ́ fẹ́ béèrè ṣùgbọ́n àyè ò sí fún wa a nílò láti rí àwọn bíi 3 sí 4 sí kó tó di pé a lọ ṣùgbọ́n mo fi dá yín lójú pé Jésù tẹ́ ti gbà sínú ayé yín yìí yóò túnbọ̀ máa dì yín mú ẹ jọ̀ọ́ kí n tó lọ mo ní ẹ̀bùn kékeré kan tí màá fẹ́ kẹ́ gbà Bíbélì ni gbogbo ohun tẹ́ nílò láti lè dàgbà ní ìgbàgbọ́ yìí ló wà ní ìwé yìí màá fẹ́ kẹ́ kà ní àárọ̀ ní ọ̀sán àti ní alẹ́ gbogbo ohun tí ó mú yín yẹsẹ̀ Ọlọ́run jẹ́ kẹ́ rí Ọlọ́run á dì yín mú ẹ̀mí mi máa ń ràgàbò yín á túnbọ̀ ro yín agbára sí màá tún máa yọjú sí yín ẹ ṣé gan ni Ọlọ́run á dì yín mú o ẹ ṣé o ẹ túnbọ̀ máa gbàdúrà ṣe ti gbọ́ bẹ́ẹ̀ yẹn ẹ má jẹ́ kó sún ẹ ṣé Ọlọ́run ẹ̀ lọ́wọ́ tó mo rí yín náà àbọ̀ Ọlọ́run kó dájú lórí yín ẹ ṣé. Ẹ ṣeun sà. orúkọ Jésù agbára jíǹde túmọ̀ sílẹ̀ kúrò nínú ìgbèkùn ayé túmọ̀ sílẹ̀. pẹ́ẹ́nu ẹ mọ́ irú ariwo òsì wo ló wá ń pa yìí. bàbá yóò jẹ́ kí n gbádùn látàárọ̀ àdúrà ni kí ló dé. ìyẹn ló wá fa ariwo òsì tó wá ń pa. ló bá ariwo òsì. ìwọ náà ọ̀rọ̀ máa gbàdúrà ní ìdákẹ́jẹ́jẹ́. ẹ ṣeun sá ìwọ náà yẹ kó lè máa. jọ ń torí Ọlọ́run o ìwọ tó ti ń gbàdúrà mi mọ nǹkan tó ń bọ̀ láti bẹ̀. kan tí mo mú bọ̀ pọ̀. kí ni. ó yẹ kó ti fàyè ẹ̀ fún Jésù kọ́kàn wọn náà tiẹ̀ lè balẹ̀. fàyè ẹ̀ fún Jésù ìwọ tó fàyè ẹ̀ fún Jésù obìnrin olóbìnrin ló ń lé kiri tí kò bá ń ṣòjòrò náà torí ewúrẹ́ ẹyọ kan ọdún kan àtàbọ̀ èmi tó yẹ kán fún lóṣù 5 péré ìwọ gan tó bóbìnrin olóbìnrin ló báyìí sìn wọ́n fún ẹ lọ́dún 7 ìwọ tó yẹ pé ẹ kàn sọ ẹ sógun ọdún kò kàn máa ṣeré ẹ ń bí ó yẹ kó gba Jésù bó ṣe kó gbàdúrà tó aláyé ibi ni máa fiẹ́lẹ̀ sí o èmi máa fiẹ́lẹ̀ sí bí ṣọ́rẹ́ oṣù 5 tó kù fèmí yìí kò máa yí sílẹ̀ díẹ̀díẹ̀ ṣó ti gbọ́ tí bá lọ tán kó gbóhùn sókè Sùrùtù ọmọ
rí màámi wọ́n mú àkùkọ kúrò nílé adìyẹ wọ́n so okùn mọ́ ọ lẹ́sẹ̀ wọ́n wá so mọ́ igi kan ní ìta ohun tí wọ́n ṣe yìí rú mi lójú mo wá ń bá wọn jiyàn wípé ohun tí wọ́n ṣe kò dára tó ṣùgbọ́n wọn ò gbọ́ tèmi ńṣe ni wọ́n ń gbé oúnjẹ yíká àkùkọ náà okùn tí wọ́n fi so adìyẹ náà kéré jọjọ ìgbà tí mi ò jẹ́ kí wọ́n ó gbádùn wọ́n dá mi lóhùn. Brother Kiton kí ni wọ́n wá sọ jẹ́ lè rántí. wọ́n sọ pé ayé ti gba adìẹ náà jù ní ilé adìẹ wípé ó kàn ń yan kiri bí ó ti wù ú ni àti wípé eléyìí léwu púpọ̀ fún àwọn nígbà tí mo wá bi wọ́n wípé báwo ni eléyìí ṣe léwu fún ẹ̀yin tó pẹ́ tí mi ò jẹ́ kí wọ́n gbádùn ló wá sọ wípé ṣé mi ò mọ̀ wípé ayé lè ti ṣí sílẹ̀ ní ilé adìyẹ tí adìyẹ lè ba ibẹ̀ jáde lọ ṣùgbọ́n wípé bí wọ́n ṣe so mọ́lẹ̀ kò síbi tó ń lọ. Pásítọ̀ èyí tó bà mí lẹ́rù jù mi ò la irú àlá yẹn rí láfẹ̀mọ́jú òní mo la nígbà tán bá ti paná wípé kí a sùn. ṣùgbọ́n nígbà tí wọ́n dé ọ̀dọ̀ wa wọ́n tan iná sí inú yàrá wa bí ó tilẹ̀ jẹ́ pé iná náà mú mi lójú ó dá mi lójú wípé màámi ni ó wà nínú aṣọ wọ́dà mo rí kọ́kọ́rọ́ tí ó pọ̀ lọ́wọ́ wọn wọ́n ju kọ́kọ́rọ́ sí mi wọ́n ní kí n jáde nígbà tó bá wù mí ṣùgbọ́n wọ́n bá tún fa kọ́kọ́rọ́ mìíràn jáde lápò kọ́kọ́rọ́ náà bà mí lẹ́rù gidigidi ń ṣe ni ẹ̀jẹ̀ ń kán láti ara rẹ̀ tó wọ́n ní kọ́kọ́rọ́ eléyìí ni kọ́kọ́rọ́ ẹ̀wọ̀n tí mi ò lè bọ́ láéláé. Ògo ni fún Olúwa lókè ọ̀run. Hallelujah. Brother Kiton mo fẹ́ kẹ́ fi ọkàn yín balẹ̀ mo fẹ́ kẹ́ mọ̀ wípé àlá tí ẹ lá atọ́ka ìṣẹ́gun ńlá ni kọ́kọ́rọ́ àkọ́kọ́ tí wọ́n jù sí yín Brother Kiton ó fi òdodo ọ̀rọ̀ Ọlọ́run múlẹ̀ torí pé Ọlọ́run ti fi irú nǹkan báyìí hàn mí tẹ́lẹ̀ Kiton ẹ ti rí àánú gbà. Àmín sà. Ẹ ti rí àánú gbà. Àmín sà. Mo dẹ̀ fẹ́ fi dá yín lójú wípé láìpẹ́ láì jìnnà ẹ máa di olómìnira. Àmín sà. Ọ̀nà tí Ọlọ́run fẹ́ gbégbà Ọlọ́run nìkan ló yé o. Ṣé rí kọ́kọ́rọ́ kejì tó jẹ́ kọ́kọ́rọ́ ẹlẹ́jẹ̀ ó fi ìdí ẹ̀ múlẹ̀ Brother Kiton wípé gbogbo ìdààmú tí ẹ ti ń rí láti ìbẹ̀rẹ̀ ayé yín Brother Kiton kì í ṣojú lásán. Ọlọ́run máa fẹ́ràn yín o kì í ṣojú lásán o. Kristi ló gba gbogbo agbára láyé àti lọ́run òun ni gbogbo agbára láyé àti ọlọ́run ń bẹ lọ́wọ́ ẹ̀ kò sí ẹni tí Ọlọ́run ò lè dá kò dẹ̀ sẹ́ni tí Ọlọ́run ò lè mú. Brother Kiton mo fẹ́ kí yín kú oríire mo wá fẹ́ kẹ́ wá wà nínú àwẹ̀ àti àdúrà. Brother Kiton kò tó di pé mo lọ ẹ wò ẹ gbà ní ìgbàkúgbà tó bá ti tú yín sílẹ̀ kẹ́rì dájú pé ẹ kàn mí lára kó tó di pé ẹ lọ rí mọ́mì yín. Ṣọ́rọ̀ tí mò ń sọ yé yín Brother Kiton ẹ má ní mo ní mọ́mì yín ló ń ṣe yín o ṣe ní gbọ́ bẹ́ẹ̀ yẹn kò rí bẹ́ẹ̀ ṣùgbọ́n kò bá wù mí pé bẹ́ẹ̀ ṣe ń jáde nínú ọgbà ẹ̀wọ̀n yìí kẹ́ jẹ́ ká kọ́kọ́ ríra ká lè gbàdúrà k'Ọlọ́run lè túbọ̀ ró yín ní agbára sí i ṣọ́rọ̀ mi yé yín kẹ́ tó rí màmá yín o. Brother Kiton torí àdúrà yìí la máa fi ṣe ìtúsílẹ̀ pátápátá náà ayé yín bó bá yá fún àǹfààní yín àti màmá yín gan pàápàá ni bó yá bó pẹ́ bóyá á rí òkodoro ọ̀rọ̀
Ọlọ́run á dì í mú. Àmín sà. Ẹ pẹ̀lẹ́. Ọlọ́run á dì í mú. Àmín sà. Lẹ́ẹ̀kan sí ẹ̀dẹ̀ ká tún gbàdúrà. Praise the Lord. Ìfilọ̀ kan péré ló kù báyìí kí a ṣe. A ní àlejò kan pàtàkì ní àárín wa. Ìlú mọ̀ọ́ká gbajúgbajà olórin ni ẹni tí gbogbo á sì mọ̀ ni. Nítorí pé ó jẹ́ ọ̀rẹ́ ọ̀kan lára wa níbí. Àwọn àti olórí akọrin wa náà jọ ń ṣe ọ̀rẹ́ tímọ́tímọ́, gbogbo alámọ̀ wọn. Ẹ wá wo, wọ́n máa kọrin kan tí a máa fi kásẹ̀ ìsìn nílẹ̀ ní òní. Ṣùgbọ́n orin ó ń gbóná fẹlifẹli ni. Wọ́n ẹ̀ṣẹ̀ parí iṣẹ́ lórí ẹ̀ stúdíò ni, kò síbì kankan tí wọ́n ti kọ́ níta gbangba. Praise the Lord! Praise the Lord! Kí n tó wá pè wọ́n, ẹ jẹ́ kí a ka àkọmọ̀nà wa báyìí. Fún èyí tó jẹ́ pé ìgbà àkọ́kọ́ rẹ̀ tẹ́ máa bá wa jọ́sìn, àkọmọ̀nà wa ẹsẹ̀ bíbélì kan péré ni. Olúwa Ọlọ́run alààyè ló sì fi fún wòlíì wa àgbà, bàbá mi nínú Olúwa tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ, wòlíì Jésù Bọ̀dé. Ìdásílẹ̀ ìjọ yìí ó so mọ́ ẹsẹ̀ bíbélì náà, Isaiah 61 verse 1. Ẹ jẹ́ kí a jọ kà. Ó yá, ẹni Olúwa ń bẹ ní àárẹ̀ mi. Nítorí ó fi àmì òróró yàn mí láti wàásù rere fún àwọn òtòṣì. Ó ti rán mi láti ṣe àwòtán àwọn oníròbìnújẹ́ ọkàn, láti kéde ìdásílẹ̀ fún àwọn ìgbèkùn àti ìsílẹ̀ túbú fún àwọn òǹdè. Praise the Lord! Praise the Lord! Báyìí wọ́n wá fi tọ̀wọ̀tọ̀wọ̀ pé Sista Bukky kí wọ́n máa bọ̀ níwájú. Praise, 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 praise the Lord! Praise the Lord! Ẹ kí hallelujah! Ẹ kí hallelujah! Hallelujah! Àlejò wa pàtàkì lọ́sàn-án yìí jẹ́ ọ̀rẹ́ mi àtàtà. Ọ̀rẹ́ mi tímọ́tímọ́ ta ti ń bára bọ̀ láti kékeré. Ó jẹ́ ọ̀rẹ́ ìjọ yìí. Ó dẹ̀ tún jẹ́ ìlúmọ̀ọ́ká olórin ẹ̀mí tí gbogbo wa mọ̀ dáradára. Ní báyìí màá wá pe arábìnrin Àníkẹ́ kó wá síwájú láti wá fún wa lórí ẹ̀mí. Amen. Lórúkọ Jésù yóò dára fún gbogbo wa. Inú mi dùn láti wà ní àárín wa ní òwúrọ̀ yìí. Inú mi dẹ̀ dùn fún ìfẹ́ tí mo ń rí láàrin wa tí ẹ tún fi hàn sí èmi náà. Mo gbàdúrà yìí pé ìfẹ́ Ọlọ́run kò ní fi ìjọ yìí sílẹ̀. Mo ń rí ẹwà Jésù láyé gbogbo wa. Ẹwà Ọlọ́run á máa pọ̀ sí i lórúkọ Jésù. Àmín lórúkọ Jésù. Gbogbo ìgbà tí bá ti wá sí ìlú yìí, ohun méjì ni mi ò gbọdọ̀ má ṣe. Àkọ́kọ́ ni pé mi ò gbọdọ̀ má lọ kí ọ̀rẹ́ mi pàtàkì Bùkọ́lá, ọ̀rẹ́ mi tímọ́tímọ́ ni àtijọ́ ń bára bọ̀ láti kékeré. Èkejì dẹ̀ ni wípé mi ò gbọdọ̀ má wá sí ìjọ aláyọ̀ yìí torí wípé ẹjẹ́ pàtàkì fọlọ́run ìjọ yìí ìjọ aláyọ̀ ni ìjọ olóríire tí Jésù tẹ̀dó sínú ẹ̀ ni. Ní òwúrọ̀ yìí mo ní orin àdákọ́kọ́ fún wa. Orin yẹn àkọlé rẹ̀ ni pé bẹ́kúnpẹ́. Ẹ sọ fẹ́nìkan ní bẹ́kúnpẹ́ dalẹ́ kan. Ẹ wá sọ fún pé ayọ̀ ń bọ̀ lówùúrọ̀. Bí ẹ ṣe ń fi ọkàn bá mi lọ kí Olúwa kó bùkún fún yín. Bẹ́kúnpẹ́ dalẹ́ kan. Ayọ̀ ń bọ̀ lówùúrọ̀. Ìṣòro rẹ̀ ni adẹ̀rín o gbọ́dọ̀lá. Bẹ́kúnpẹ́ dalẹ́ kan. Ayọ̀ ń bọ̀ lówùúrọ̀. Ìṣòro rẹ̀ ni adẹ̀rín o gbọ́dọ̀lá. Ṣé ọmọ ló ń wá? Gbójú sókè kó wo Jésù, ọba tó gbọ́ tí àná àgbà ó ayọ̀ rẹ̀ adé. Ṣé ọmọ ló ń wá? Gbójú sókè kó wo Jésù, ọba tó gbọ́ tí àná àgbà ó ayọ̀ rẹ̀ adé. Bẹ́kúnpẹ́ dalẹ́ kan.
kò dọ̀la. Ṣé ọkọ lòun wá? Gbójú sókè kó wọlúwa. Ọba olùdáǹdè àṣeyanu wàdẹ̀ wá dúpẹ́. Ṣé ọkọ lòun wá? Gbójú sókè kó wọlúwa. Ọba olùdáǹdè àṣeyanu wàdẹ̀ wá dúpẹ́. Bẹ́kún pẹ́ dalẹ̀ kan, ayọ̀ ń bọ̀ lówùúrọ̀. Ìṣòro rẹ̀ ni àdẹ̀rí o kò dọ̀la. Ṣé àìsàn ní tirẹ̀? Gbójú sókè wọ́wọ́ bàbá ọ̀run. Ọba tó jí Lásárù àṣeyanu ara rẹ̀ àyà gágá. Ṣé àìsàn ní tirẹ̀? Gbójú sókè kówó bàbá mi lọ́rùn. Ọba tó jí Lásárù àṣeyanu ara rẹ̀ àyà gágá. Hallelujah. Pa àtẹ́wọ́ yẹn dáadáa fún Jésù olónìí. Hallelujah. adájọ́ àgbà ìpínlẹ̀ wa wọ́n ní kí a fi orúkọ ẹnìkan ránṣẹ́. Ẹni náà ni gómìnà yóò dá sílẹ̀ gẹ́gẹ́ bí ara àwọn ètò tí wọ́n ó fi ṣe àmì ayẹyẹ àyájọ́ ọjọ́ tí orílẹ̀-èdè wa gba òmìnira. Ọ̀gbẹ́ni Kìtà Alébíoṣù, láti òwúrọ̀ yìí lọ a dá yín sílẹ̀ gẹ́gẹ́ bí àṣẹ gómìnà. A sì pa gbogbo àkọsílẹ̀ ẹ̀sùn tí a kà sí yín lẹ́sẹ̀ rẹ̀ pátápátá. Congratulations. Nítorí náà wò yíyan òwe ọ̀gá o Olúwa ṣòro ńlá tẹ́nì kankan kò lè ṣe ènìyàn ló ti parí bàbá ti ṣe owó tó ní tiẹ̀ sí. Nítorí náà wò yíyan mo gbé ọ̀gá o Olúwa ṣòro ńlá tẹ́nì kankan kò lè ṣe ènìyàn ló ti parí bàbá ti ṣe o. Nítorí náà òyìnbá mo gbé ọ̀gá. Sòrútù, ìwọ náà fàyè ẹ̀ fún Jésù. Kó o wá bíbélì kan kó o máa kà. Ṣé ó ti yẹ kó o máa ṣe àṣàrò inú ọ̀rọ̀ Ọlọ́run lọ́sàn-án lóru? Kìí. Jésù ń gbàlà, Jésù ń tú sílẹ̀ àti tú mi sílẹ̀. Tẹ́lí gangan kò lè ṣe.
ènìyàn ló ti parí bàbá ti ṣe o nítorí náà wò yá olúwa ṣòun ńlá jẹ́nìkan. bó ṣe kó gbàdúrà tó aláyé ibi ni máa fiẹ́lẹ̀ sí o máa fiẹ́lẹ̀ sí bí. ẹ ká sọ. ẹ ká sà. ẹ ra. yes sir. ẹ jọ. àwọn pastor Joseph ni mo béèrè o. Dádì mi nìyẹn sà, ṣé kò sí? kò sí nǹkan kan. ibo ni wọ́n lọ. Wọ́n travel. ibo náà lọ. wọ́n lọ mission. ẹ níbo nìyẹn. Afghanistan náà lọ sà. ìgbà náà máa dé. ó máa tó bí 3 months kan tó lè. àwọn mi ńkọ́. àwọn ọmọ mi jáde wọ́n lọ sọ́jà. ó dáa ẹ ṣe. ṣé kò sí problem sir. kò sí kankan kò sí kankan. mo gbádùn oúnjẹ yìí o. ọ̀rẹ́ mi kí ló wá tó yẹn. ṣé gan-an. Married life ò easy o. Mo ti ẹ̀ sinmi fún ìjọ̀gbọ̀n àwọn ọmọ yìí lẹ́nujọ́ mẹ́ta yìí. Kí dáàdì wọn náà kó gbádùn wọn ní wíkẹ́ndì yìí. Ó jẹ́ lọ sinmi. Wíkẹ́ má ti tán. Ó máa ń padà lọ sílé lọ́la. Ó lọ jókòó kó sinmi o. Má ràn mí létí jàre. Bóyá ni mo tiẹ̀ máa mọ náà dá gan mọ́ nsìn. Torí ò jẹ́ kí n fọwọ́ kàn kankan láti ìgbà tí mo ti dé. Ṣé ni mo ń sùn tí mò ń jí tí mò ń gbádùn bí ìranú ṣúgà sí ẹ lọ́rùn. Lẹ́nu ọjọ́ mẹ́ta péré. Irọ́ dẹ̀ ni o. Ṣé fẹ́ sọ pé òṣàrò dárí David? Bukky, o lè understand. Ṣọ́ra àwọn ọmọ mi méjèèjì yẹn, ìjọ̀gbọ́n wọn ti pọ̀ jù. Ìjọ̀gbọ́n wọn pọ̀ gan-an. Kú tiẹ̀. Ṣá máa yọ̀ sọ́lọ́ lọ́rùn. Ìjọ̀gbọ́n tèmi ń tọrọ lọ́wọ́ Ọlọ́run. Ni wọ́n wá rí tó ń ṣàwárí lé lórí. Kí n tẹ̀ ráwọn ọmọ tá a máa yọ mí lẹ́nu tí màá máa pè ránṣẹ́ tá a máa fún mi níjọ̀gbọ̀n ṣe. Mi ì rí. Wọ́n wá ń complain. Èmi náà ò dẹ̀ dákẹ́ àdúrà o. Mi ò dákẹ́. Ṣùgbọ́n mo gbàgbọ́ pé láìpẹ́ láì jìnnà Jésù máa gbé ìdílé aláyọ̀ tiẹ̀ náà dìde fún ẹ. Àmín o, àmín o, ọ̀rẹ́ mi àmín Jésù. So kó fọkàn balẹ̀. Lẹ́kùn bá pẹ́ dalẹ́ kan, ayọ̀ ń bọ̀ lówùúrọ̀ ayọ̀ tiẹ̀ náà máa dé. So kó chẹ́rọ̀. Ẹ ṣé ọ̀rẹ́ mi, thank you so much. Wo ná dúró ná. Kí ló ṣẹlẹ̀? Àbí torí bẹ́ẹ̀ ló ṣe gba káàtì wọ́n fà níbi iṣẹ́ yín yẹn. Ṣé kò tó torí mi? Àti máa lo mọ́tò bùrọ̀ wà tá a bá ń lo mọ́tò nǹkan. Ọ̀rẹ́ mi kò rí bẹ́ẹ̀. Kò lè tó yẹn náà. Bọ̀ mo gbàgbọ́ pé láìpẹ́ láì jìnnà Ọlọ́run máa bá ẹ ṣe ìdílé tiẹ̀ náà. Ìdílé aláyọ̀ tọkàn ẹ máa balẹ̀ bí Ọlọ́run á gbé dìde fún ẹ. Àmín o, àmín o. Fọkàn balẹ̀ kó tújú ká kó máa rẹ́rìn-ín. Ayọ̀ ẹ máa dé lórúkọ Jésù. So fọkàn balẹ̀. Ọ̀rẹ́ mi.
ẹ̀ ṣàtúntì débi tá a lọ mọ́ ni